ẹ̀yin tèmi lóròkìlàwà tv yóò yẹ yín ni kò ní í yẹ̀ ẹ́ lẹ̀ a tún ti dé bá a ṣe ń dé o. ẹ gbọ́ òpó mẹ́rin ló di fújì mú. Ta ni òpó mẹ́rin tó di fújì mú gangan? Àbópò tó di fújì mú ó ju mẹ́rin lọ. ẹ̀yin tèmi fídíò kan ni mo fẹ́ kẹ́ ẹ bá mi wò. ẹnìkan ló sọ̀rọ̀ ó lòpó mẹ́rin ló di fújì mú. Ta wá ni àwọn mẹ́rẹ̀ẹ̀rin àti wípé ṣó tiẹ̀ ju mẹ́rin lọ? Ẹ bá mi comment sí comment section. Tó bá jẹ́ pé ntẹ́nìyẹn sọ ó rí sọ, ẹ jẹ́ ká mọ̀ ní comment section. Tó bá jẹ́ pé ó kù díẹ̀ káàtó, ẹ jẹ́ ká mọ̀ ní comment section. Tó bá jẹ́ pé òpó tó di fújì mú ó ju mẹ́rin lọ, ẹ jẹ́ ká mọ̀ ní comment section. Kẹ́ ẹ dẹ̀ dárúkọ àwọn tó kù tí wọn kà mọ́. Fújì la wà, fújì náà là ń jẹ. Yorùbá lètò tiwa lórí òròkìlàwà tv. Mo ti sọ fún yín pé bó bá ṣe ń wá la máa fún yín jẹ. ẹ ní wówó tí o, ẹ ní mòṣì. Lágbára Ọlọ́run, ẹ̀mí wa tó rí ìbẹ̀rẹ̀ ọdún òun náà ló máa rí ìparí ọdún yìí. A tún rí ọdún tuntun láyọ̀ àti àlàáfíà. Ẹnìkan ló sọ̀rọ̀ ó lòpó mẹ́rin ló di fújì mú. Tó bá ju mẹ́rin lọ, ẹ jẹ́ ká mọ̀ ní comment section. Òròkìlàwà lètò, ètò lòròkìlàwà. Òròkìlàwà tv láwà. Ẹ má gbàgbé láti bá mi like, kẹ́ ẹ dẹ̀ bá mi share, kẹ́ ẹ bá mi comment, kẹ́ ẹ dẹ̀ bá mi subscribe sí òròkìlàwà tv. Yóò yẹ yín sẹ̀, kò ní yẹ̀ ẹ́ lẹ̀. Fújì là ń jẹ, fújì la wà. Agboolé fújì ò ní bàjẹ́. Lágbára Ọlọ́run, àárín wọn tó ń dùn, Ọlọ́run ò ní fìkorò sí. Òròkìlàwà kò ní bàjẹ́ o, ayẹ̀ wá ni, kò ní yẹ̀ ẹ́ lẹ̀. Ẹ bá mi comment sí comment section òròkìlàwà tv lórí ìkànnì náà ni. Ẹ má gbàgbé láti like, kẹ́ share, kẹ́ dẹ̀ bá mi comment, kẹ́ dẹ̀ bá mi subscribe sí òròkìlàwà tv. Ẹ bá mi like o, ẹ bá mi like. Ó yá, èmi ni tiyín, ẹ̀yin ni tèmi. Ẹ jẹ́ ká lọ wo fídíò náà. Ó dàbọ̀. Ṣàlàfíà ni mo bá yín. Ìkànnì àwọn olólùfẹ́ mi ló wọnú DM mi ni wọ́n send private message sí mi. Wọ́n wá ń bi mí ní àwọn ìbéèrè kọ̀ọ̀kan. Àwọn nǹkan tó bí mi òun náà lẹ́wọ́ lójú screen nìyí. Ẹni ẹ kí mi, wọ́n wá ní Mr. Stardom. Wọ́n láwọn fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ mi nítorí pé ọ̀rọ̀ yẹn ń fa àríyànjiyàn láàrin àwọn àti àwọn olólùfẹ́ wọn. Mo ti máa ń sọ pé àwọn kan wà wọ́n máa ń gain joy, happiness nínú kọ́ argue nípa ọ̀rọ̀ eléré. Torí àwọn fẹ́ràn eré fújì kan gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni ṣe kọ́ pé they are fuji rockers. So tó mi pé àwọn tó nífẹ̀ẹ́ fújì tó máa ń gbọ́ fújì dáadáa ni wọ́n. Wọ́n wá ń béèrè lọ́wọ́ mi pé offline ṣe pé a ti ṣe àwọn online mean pé àwọn streaming platform ẹni tó ń lead níbẹ̀ pé offline onífújì wo ni wọ́n ń gbọ́ jù ló ní fáǹsì jù offline kí ọ̀rọ̀ online streaming tó dé àtìgbà tó dé onífújì wo ni wọ́n ń gbọ́ jù yàtọ̀ sí online streamings pé bẹ́ẹ̀ on the street nǹkan tó mean nìyẹn pé offline on the street onífújì wo ni wọ́n ń gbọ́ jù. Àwọn elépo aláta ẹlẹ́ran tí wọ́n ń gbọ́ láyé àtijọ́ yẹn ṣọ́ọ̀ṣì ń gbọ́ ṣá, tó bá ṣì ń gbọ́ ta ni wọ́n ń gbọ́ jù. Àwọn onímọ́tò tó ń gbọ́ láyé àtijọ́ yẹn ṣọ́ọ̀ṣì ń gbọ́ ṣá, tó bá ṣì ń gbọ́ ta ni wọ́n ń gbọ́ jù. Àwọn student tí wọ́n ń gbọ́ ṣọ́ọ̀ṣì ń gbọ́, tó bá ṣì ń gbọ́ ta ni wọ́n ń gbọ́ jù. Ìyẹn ni offline. Now ìdáhùn sí ìbéèrè mi rèé, ǹbà má dáhùn sí torí mi ò fẹ́ kó máa fa controversy, but mo fẹ́ dáhùn pẹ̀lú ọpọlọ láì ní fa controversy, láì ní fa àǹbúra ẹni àbáǹgbéra ẹni ṣépè. Pillars mẹ́rin ló di fújì mú. 4 pillars ẹ mọ̀ pé òpó mẹ́rin náà ló máa ń gbélé dúró. 4 pillars ló di fújì mú. Àkọ́kọ́ nu pillar tó di fújì mú òun ni K1 the ultimate tó jẹ́ bàbá gbogbo pillars tó kù. Ẹ̀kejì ń bẹ Alhaji Osalabi Pasuma. Ẹ̀kẹta ń bẹ Alhaji Saheed Òṣùpá Akórèdé mandator Big Daddy bàbá mi. Ẹ̀kẹrin ń bẹ Alhaji Sulaiman Alao Malaika Madiba. Àwọn mẹ́rin yẹn lòpó tó di fújì mú báyìí tábà ní tọra ẹni jẹ. Ẹ jẹ́ kí n wá fún yín ní àwọn tí mo fi kà wọ́n mẹ́rin yẹn. Àkọ́kọ́ ń bẹ tó bá ní eléré tó ní household name láti 80s títí dàsìkò tá a wà yìí látàyè Salaso 84 Wasiu Ayinde tó jẹ́ K1 the ultimate wọ́n ti di household name. Tọmọdé mọ K1, tágbà mọ K1, tágbó àtọ̀dọ́ tí wọ́n ti mọ K1 the ultimate tó lè ṣì wà relevant láti ìgbà yẹn títí dàsìkò tá a wà yìí. Nǹkan tó ń pè ní household name nìyẹn. Kò dé wá sí party tẹ́ ẹ bá lọ tó bá ti play K1 the ultimate, tó bá ti play K1 the ultimate, party yẹn kì í ṣe party àwọn tó gbáfẹ́,
àbí kẹ́kọ̀ọ́ jẹ́ party àwọn ọmọ Igbo àbọ̀mọ Hausa. Àwọn ọmọ Igbo gan ìmí wọ́n play K1 the ultimate ní party wọn. Ṣùgbọ́n bá party ilẹ̀ Yorùbá, àwọn ọmọ Yorùbá tó gbáfẹ́ káàkiri ilẹ̀ káàárọ̀ òjíire, K1 the ultimate wọ́n gbọ́dọ̀ play ẹ̀. Ó fẹ́ràn K1 personality, ó fẹ́ràn K1 personality, wọ́n á play K1 the ultimate. Àwọn ọ̀pọ̀lọpọ̀ nu fans Pasuma wọ́n máa jó K1. Ọ̀pọ̀lọpọ̀ fans Saheed Òṣùpá wọ́n máa jó K1. Ọ̀pọ̀lọpọ̀ fans àwọn eléré tó kù wọ́n máa jó K1. Ìyẹn àkọ́kọ́. Tẹ́ bá tún wá wò ó, K1 the ultimate wọ́n ní influence lára Pasuma, wọ́n ní influence lára Saheed Òṣùpá, wọ́n ní influence lára music Alao Malaika. Tí bá ní influence lára ibi àwọn kọ́ wọ́n ṣe, ṣùgbọ́n wọ́n ní influence lára style of music tí wọ́n ń play. Tẹ́ bá ti wò ẹ máa pé basically most of these artists wọ́n lo something similar to classical. Kí n má sọ pé classical kí n má bàa tọ́ anybody níjà, wọ́n lo nǹkan tó súnmọ́ classical yẹn. ní tó bá ti súnmọ́ classical yẹn, K1 the ultimate ni wọ́n ń play ẹ̀, àwọn náà invent ẹ̀. So K1 the ultimate, to my own opinion, K1 the ultimate àwọn náà ní fancy jù nínú eléré oní fuji. K1 the ultimate àwọn náà ní fancy jù nínú eléré oní fuji. K1 the ultimate ní eléré oní fuji tí wọ́n ń gbọ́ jù offline. Number 1 nìyẹn, kí n má waste time púpọ̀ jù. Number 2, Alhaji Wasiu Pasuma. Alhaji Wasiu Pasuma wọ́n wá sí limelight pẹ̀lú ọ̀rọ̀bọ̀kíbọ̀ ní 1995. Láti 1995 yẹn dàsìkò tá a wáyé, Alhaji Wasiu Pasuma wọ́n sì wà relevant offline, wọ́n sì ń gbọ́ wọn dáadáa offline. Alhaji Wasiu Pasuma látàrí ọ̀rọ̀bọ̀kíbọ̀ yẹn ẹ máa gbọ́ kókì ọ̀rọ̀bọ̀, ráìsì ọ̀rọ̀bọ̀, búrẹ́dì ọ̀rọ̀bọ̀. Àtìgbà yẹn ọ̀rọ̀bọ̀kíbọ̀ yẹn ti di household name up to this moment. ẹ máa gbọ́ kinní kan ọ̀rọ̀bọ̀ láti 1995 yẹn di 2025 tá a wà yìí tó jẹ́ 30 years tígbà tá a wà yìí. Pasuma ṣì wà relevant dáadáa, wọ́n ṣì ń gbọ́. Kò sí party tẹ́ ẹ máa lọ, kò sí show tẹ́ ẹ máa lọ tí wọ́n ní play Alhaji Wasiu Pasuma fún yín bẹ́ẹ̀, tó ní play Ọ̀gálá Fuji ń bẹ́ẹ̀. Tẹ́ bá ti wá wò ó, nínú àwọn tó ní mentis jù, tó ní poti jù nínú àwọn ní Fuji àsìkò yìí, Pasuma ni. Pasuma ti ní àwọn ọmọlẹ́yìn láti 90s yẹn náà ni. ẹ máa ti gbọ́ kinní kan Paso kinní kan, Paso kinní kan, Paso gbá, Paso àwo. Ó ti wà tipẹ́tipẹ́. Àwọn àgbààgbà tó jágbàgbà olórin gan gbà yẹn gan, àwọn kan wà tó tún lo style tí Pasuma fi ń kọrin gbà yẹn, tó wọ́n máa ṣe live style Pasuma ni wọ́n máa play láti 90s. Ó di méjì. Number 3 inú wọn, Alhaji Saheed Òṣùpá ní pílà kẹta. Alhaji Saheed Òṣùpá ní pílà kẹta. Wọ́n ń gbọ́ Alhaji Saheed Òṣùpá náà dáadáa o. 1997 ni Alhaji Saheed Òṣùpá ni wọ́n wá sí limelight, ní ayé ṣẹ̀ṣẹ̀ gbà wọ́n tọwọ́ tẹsẹ̀ ní ayé Master Blaster. Láti gbà yẹn náà ni Alhaji Saheed Òṣùpá náà ti gbéra. Ṣùgbọ́n ìgbà tí wọ́n kì í Saheed Òṣùpá wá kàn káàkiri àgbáyé tọ́mọ̀ pé yes ẹnìkan ń bẹ tó ń jẹ́ Saheed Òṣùpá, òun ní ìgbà tí wọ́n fi wọ́n jẹ ọba orin, tí Dr. Sikiru Ayinde Barrister tí wọ́n fi Saheed Òṣùpá tí wọ́n fi wọ́n jẹ ọba orin ní year 2007 2008. ṣọ́ọ̀ mi yé bẹ́yẹn 2006 7 8. Gbà yẹn Alhaji Saheed Òṣùpá ògo wọn búyọ gan 2006 2007 2008. ògo Alhaji Saheed Òṣùpá ó búyọ gan. Láti gbà yẹn wọ́n ti close mọ́ Pasuma. Láti gbà yẹn gap tó wà láàrin Pasuma àti Saheed Òṣùpá tẹ́lẹ̀ láti 90s yẹn títí gbà yẹn ó wide gan. Ṣùgbọ́n láti 2006 di àsìkò tá a wà yìí wọ́n ti ní close margin gan. Alhaji Saheed Òṣùpá wọ́n ń gbẹ́nu tẹ̀lé Pasuma, wọ́n ń gbẹ́nu tẹ̀lé báyìí ni. Àlàfo tó wà láàrin wọn ìwọ̀nba díẹ̀ ni. Tó bá ń sọ̀rọ̀ entertainment wọ́n á fún Pasuma yẹn. Tó bá ń sọ̀rọ̀ pé kọ́kọrin tó pass message, kọ́kọrin kó mọ́gbọ́n wá, kó ṣe evergreen record, Pasuma ní, Saheed Òṣùpá náà ní rẹpẹtẹ. Ẹ̀kẹrin bẹ́ẹ̀ a máa mú pílà kẹrin, a máa mú Alhaji Sulaiman Alao Malaika Madiba náà bọ́ta pẹ̀lú full force. Wọ́n ti rẹ́kọ̀dì rẹpẹtẹ, ṣùgbọ́n ní year 2000 wọ́n ṣe recompense yẹn lọ far gan. Àti gbà yẹn Malaika náà ti wà ń ta, wọ́n dẹ̀ ní fans rẹpẹtẹ. So àwọn fans tí wọ́n ń gbọ́ Paso, ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń gbọ́ Malaika. Ibi tó ti jọra wọn nìyẹn. Àwọn fans tó ń gbọ́ Paso, ọ̀pọ̀lọpọ̀ nu wọ́n ń gbọ́ Malaika. Ẹ má ṣì mí gbọ́ o, Malaika ní family wọn ní fans o. Àwọn fans tí wọ́n ń gbọ́ Barrister, ọ̀pọ̀lọpọ̀ wọ́n ń gbọ́ Saheed Òṣùpá. ṣé wá àwọn fans wa ń gbọ́ àti Malaika o àti Saheed Òṣùpá o àti Pasuma o, àwọn fans tó ń gbọ́ àmọ́ ìta yẹn gbogbo ń wà
gbáríjọpọ̀ wọ́n wá ń gbọ́ K1 the ultimate ìyẹn ní K1 fi jẹ́ number 1 nínú ẹni tó ní fans jù tó dẹ̀ ní followers jù tó dẹ̀ ń gbọ́ jù. Pasuma wá tẹ̀lé Saheed Òṣùpá tẹ̀lé Pasuma, Màláíkà tẹ̀lé Saheed Òṣùpá. Ọ̀rọ̀ tí mo sọ yìí kò fàjà wàláì kò fa competition bó ṣe jẹ́ nìyẹn. Tí wọ́n bá wá ní ilé tẹ̀sọ̀ yìí competition ni Alao Màláíkà gan Alhaji Sulaiman Alao Màláíkà wọ́n sọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pé tó bá sọ pé wọn ò bẹ́ẹ̀ compete tó bá pé wọn ò bá wọn compete wọ́n bá ẹ compete. Tó bá ní pé o ò fẹ́ competition definitely nǹkan tó ń ṣe ìyẹn kì í ṣe nǹkan tó ṣe eré ń ta àbí kì í ṣe nǹkan tó ṣàǹfààní fáwọn èèyàn ni. Tó bá ṣe nǹkan tó bá ń ṣàǹfààní fáwọn èèyàn táwọn èèyàn kẹ́kọ̀ọ́ tó kọ́gbọ́n látàrẹ̀ àwọn kọ́ máa dìde tí wọ́n máa bẹ́ẹ̀ compete pé nǹkan tó bá yẹn ń ṣe àwọn fẹ́ ṣe jù bẹ́ẹ̀ lọ. So kò sí àlè avoid the competition máa yẹ ká tanra wa competition wà tí wọ́n bá yẹn compete wọ́n máa bẹ́ẹ̀ compete tí wọ́n bá ti wọ́n bẹ́ẹ̀ compete wọ́n wá gbéra wà bẹ́ẹ̀ sì ní compete pẹ̀lú wọn tó ti gọ́ra ẹ̀ wọ́n ti fẹ́ gba position yẹn mọ́ ẹ lọ́wọ́. So àwọn mẹ́rin yẹn lèmi kà as 4 pillars tó di Fuji mú lásìkò tá a wà báyìí. Orúkọ ìmọ̀mọ́ yín olólùfẹ́ yín Olúayé kò tí ì yí padà. Ìbéèrè tẹ́ni ẹ béèrè lọ́wọ́ mi òun ni mo wá dáhùn bó ṣe yé mi sí nìyẹn o. Tẹ́yìn bá wá ní contrary opinion ẹ lè drop ẹ reasonably sínú comment section yẹn tó wáyé pé ọ̀rọ̀ tí mo sọ tí ó bá ti bá yín lára mu ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kó bá èpèdè àdúrà àgbà àdúrà ló ń gbà ẹ ṣàdúrà sínú comment section kẹ ẹ máa bá ti yín lọ àbí kẹ̀kẹ́ má wulẹ̀ sọ̀rọ̀ kan rárá kẹ ẹ yí sókè. ẹ̀yin tèmi lóròkìlàwá TV kò ní bàjẹ́ ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu aláyé yìí yẹn ẹ̀yin náà ṣáà ti gbọ́ nǹkan tí wọ́n sọ bó bá ṣe rí lọ́dọ̀ tiẹ̀ ẹ bá mi comment sí comment section tó bá jẹ́ pé bẹ́ẹ̀ bọ́n ṣe sọ yìí bẹ́ẹ̀ ló ṣe rí ẹ jẹ́ kí n mọ̀ tó bá kù díẹ̀ káàtó tí ò bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n mọ̀ ẹ má ṣe pé ẹ dẹ̀ má jẹ́ ká sọ̀rọ̀ òdì síra wa nítorí èèyàn ò lè má ṣèṣe èèyàn ẹlẹ́ran ara ní gbogbo wa ẹ jọ Òrókìlàwá TV náà orí ìkànnì là wà ayẹ wa o láṣẹ Ìdùmàrè àṣọdún ayọ̀ ó yá bó ṣe máa jẹ́ nìyẹn ó dàbọ̀ ẹ̀yin tèmi one love. mi alájà Àdìsá sábàkà o kíbla kejì Àdìsá Mr Green Light ọmọ London alẹ́mí mo sọ pé Òrókìlàwá TV òun ni ẹ máa gbọ́ ẹ jọ̀ọ́ ẹ bá wá share ẹ like ẹ dẹ̀ follow ẹ subscribe sórí ẹ mo fọwọ́ sọ ẹ̀yà wípé ohun tó dá o ṣòun lẹ̀ máa bá o mo lóhun tó dá wàláì òun lẹ̀ máa bá ohun tó dá o òun lẹ̀ máa bá o.